Olódùmarè ọba ṣẹ̀dá ayé, mègídà òkè ọ̀hún ọlọ́run ìyanu, ọba mi àpáta gìrì fún gbogbo ara wọ̀ ìjàkadì. Ibi ẹnìkan tí ń jiyàn pẹ̀lú ẹran yíyan, ìyàn jí àwọn ènìyàn mí ò jẹ́ níyàn nílé dúníyàn, àkúlé ènìyàn òun làyàn mẹ́. Orúkọ tèmi níyan Adéwùmí Tòròmádé ọmọ àṣà tó fi ìyá àṣà tọ́ná sí tábà àṣà níwájú ilé bàbá aláṣà nídàṣà. Àṣà àti ìṣe ọmọ Yorùbá kò wọ́pọ̀ mọ́. Kàtún àti kọ̀ǹpútà game ti gbàjọba lọ́kàn àwọn ọmọ kéékèèké. Ṣòkòtò tí òbòdì àti ìyẹ̀rí gbórúkú ṣépè làwọn ọ̀dọ́ wa máa fi ṣe fàájì káàkiri gbòòrò. Popsi mi, mọ́msí mi làwọn ọ̀dọ́ ń pòbí wọn nílé. Àṣà òyìnbó wọ́n máa ti fi búrẹ́dì Agége, Indomie Hungry Man àti spaghetti Dangote kó wa lómi ọbẹ̀ lọ. Kò tán síbẹ̀ o, ẹ̀sìn àjòjì ohun ìṣe àtọ̀húnrìnwá tí kí straw lágbàgbà sínú gorodo mu wàrà àtohun àmúyangàn àwọn baba ńlá wa wọ́n wá fà á fín. Bàbá alágbọ̀n títún ta àgbọ̀n lágbọ̀gbọ̀n ni mo rí lọ́gbọ̀dọ̀ oṣù tó kọjá tó fọwọ́ mágbọ̀n tí ń gbọ̀n karakara lábẹ́ igi àgbọ̀n tó ń tagbọ̀n tó kágbọ̀n sí. Mo ní bàbá alágbọ̀n ẹmu ló tẹ fọwọ́ mágbọ̀n tẹ́ ń gbọ̀n lábẹ́ igi àgbọ̀n tó ń tagbọ̀n tẹ́ kágbọ̀n sí. Ọwọ́ tí bàbá alágbọ̀n yọ kúrò lágbọ̀n gbọ̀ngbọ̀n ní kókó ọ̀hún o. Ó lé lọ́gbọ̀n ó lóhun tí mo rí nù ọ́. Àgbọ̀n bí ọgbọ̀n ni mo kí ká nínú oko àgbọ̀n tó dúpọ̀ àgbọ̀n náà ni wọ́n ta àgbọ̀n kan nísọ̀ àwọn alágbọ̀n. Mo bá gbé àgbọ̀n síbi igi àgbọ̀n mo bá mọ àgbọ̀n wò. Àṣé àgbọ̀n bí ọgbọ̀n ń bẹ lórí igi àgbọ̀n. Bí mo ṣe ń ká àgbọ̀n ni mò ń jù sínú àgbọ̀n tó wà ní igi àgbọ̀n jẹ́ kí fọwọ́ ká àgbọ̀n kan tó wà lókè. Mo bá ṣẹ̀ṣẹ̀ fi àgbọ̀n ṣí àgbọ̀n kan ní sókè. Àṣé àwọn àgbọ̀n ó ń bẹ lábẹ́ àgbọ̀n tí mo ṣẹ̀ṣẹ̀ fàgbọ̀n sí sókè. Àfi gbọ̀n lágbọ̀n bí ọ̀bọ̀ ta mi lágbọ̀n. Mo bẹ̀rẹ̀ sí ń gbọ̀n lórí àgbọ̀n tó ń tagbọ̀n bí ọgbọ̀n lágbọ̀n mi. Ǹjẹ́ kí fọwọ́ gba àgbọ̀n láti gba ohun tó ta mi lágbà fi gbọ̀n má fọwọ́ gbọ̀n lé àgbọ̀n. Àtẹ̀mí àtàgbọ̀n gbẹgbà fi gbọ̀n nínú àgbọ̀n tó wà ní igi àgbọ̀n. Àtìgbà náà ni mo bẹ̀rẹ̀ sí ń gbọ̀n. Ọmọ ìyá mi ẹni àgbọ̀n bá ti ta lórí àgbọ̀n kò lè gbọ́n mo ti gbọ́n.